accident. Ẹjọ́ níbo lọ hospital náà? Níbo lọ hospital náà? Ṣé wọ́n kúrò ọmọ rẹ̀ ní òòtù? Kí ni ẹ̀ wò ló ń ṣàkóso ṣe? Ṣé wọ́n kọ́ tí rọ ẹni? Ìwọ́n mi kọ́ pé wọ́n tí rí ni. Olùkọ́ àná ọ̀pọ̀ tí rí gbà. Ṣé wọ́n lè ti ìlú àti press time? Depression. Ọkùnrin tó bá ti ní sí lọ́wọ́ tí ò lóbìnrin wàhálà ni. Àti tẹ́tẹ́ tí wọ́n ń ta àti ọtí tí mo máa ń tán ní wọn mọ̀ yó. Àti mọ́tí ẹ̀ tán kí n tó mọ̀ pé ọkàn ṣe mí. Ó lè kó sọ ọtí di ìyàwó kí ló ń ṣe ẹ́? Ó bá fún òun àti ẹ̀lì bá wúlò bá ṣe lè. Àdúrà tí wọ́n ń gbà láàrin bloody food. Láti bẹ̀rẹ̀ tó jókòó láti bẹ̀rẹ̀ síbí mo ń gbó gbogbo ògbóró tó ti látàrọ. Gbogbo oore tí mò ń ṣe fún ẹ mi ò ṣe nítorí pé kò lè san mí lẹ́san oore yẹn. Owó ni bàbá. àwọn ò gbọdọ̀ gbarú ẹ̀ èèwọ̀ ni. Ṣé torí nǹkan tó fi fẹ́ da ìrìn àjò ayé mi lọ? Mo jẹ́ alájọbí. Mo jẹ́ alájọbí náà. Direct right alájọbí. Ló fún mi 14 gbà. Ó tún ti yọ ó ti lọ yó nìyẹn o. Ó ti yó ni tó bá yó ó máa ń rí orí. Pẹ̀lú ọ̀rẹ́ má dẹ̀ lóko. Èmi ò ṣẹ́ mi kọ́kọ́ sọ fún mi náà wọ́n kò lè fáyà. Má sì jẹ́ ìwé lò. Adékúnlé ni mo ti sáàkẹ́. Adékúnlé lo lédàmù. Ṣé o mọ̀ kó o gbóúnjẹ lẹ́nu ẹni yẹn? Ṣé ẹni yẹn máa fojú rẹ wẹ̀ inú ẹ̀ á dùn sí ẹ? Èmi náà pè lórí àbíjẹ́. ogun tẹ́tẹ́ ogun mẹ́ta ìjà ogun mọ́tì bẹ́ẹ̀ ogun ajá ń sáré owó ń jóná.